pálapàla ìlú àpàlà mo ṣeré òkòtò mo rí kọ́bọ̀ pálapàla ìlú àpàlà wọ́n jí àwọn ọba wa kó wọ́n pa ọba ńlẹ̀ Yorùbá wẹ́ẹ́lẹ́ ìkọ́là kọ̀ọ̀kan náà kò sí wàhálà Olúwo ti sọ fún wa pé 70% yín ẹ̀ wọ̀ pè bí wọ́n ní politician ló fi yín jẹ wọ́n Olúwo nítorí lòun ṣe ń jẹ́ emir ó ní because ẹ̀ lóògùn Yorùbáwùyí nìkan lè fògùn halẹ̀ mọ́ Sunday Igboho nìkan lè halẹ̀ mọ́ Olúwo ti sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ ọba Ẹlẹ́mọ̀sún of Mẹ̀sún Èkìtì ọba alára ọ̀fọ̀lára kábíyèsí òtún álẹ̀ o ọba onímọ̀jọ ọ̀fìmọ̀jọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jáde tí wọ́n lọ pàtí wọ́n ń bọ̀ ọlọ́pàá ni wọ́n rí tákọ́tákọ́ gbùjú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ fún wọn láti mítìn tó ti ń bọ̀ ọba onímẹ̀sún of Mẹ̀sún ó ti jẹ ilẹ̀ o ó mà ṣe o nílẹ̀ Yorùbá ọba onímọ̀jọ ọ̀fìmọ̀jọ òun náà jẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ wọn náà fìbọn ṣe ẹnìtì fáwọn ọba wa ọba alára àfọlára àbá ṣọ́ọ̀kì mi o àwọn èèyàn nígbà tó di ojú ẹ̀ tó ní agbẹ́dàgbẹ́dà ló ká gbẹ́dàgbẹ́dà ọ̀nà ọba yẹn tọ́lẹ̀ ọba alára àfọlára wọn ní bàbá ọ̀fẹ́ gbé ń pa ọ̀nà bá disappear ni o ó ṣọ́ọ̀kì o wọn nígbà tí ilẹ̀ pọnubùtú àbá níbo kò sí tó jọ ọ̀fẹ́ bàbá ya dànù àwọn kan dẹ̀ sọ pé wọ́n ní bàbá sáré ní school wọ́n ní wọ́n sáré gan ní school wọ́n ní eré ni bàbá gbé o ìdá ọ̀fẹ́ ìdá bàbá sáré ìkànnì méjì náà ló ṣẹlẹ̀ ọba mẹ́ta jáde ìkan padà sílé ẹ̀rí wálẹ̀ Yorùbá nǹkan ti ṣe wá bóyá nǹkan yẹn kọ́kọ́ ló ṣe wá gan bóyá mẹ́wàá ti ṣe wá àbí ká ní 100 ló ṣe wá ẹ wo Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mò ń jẹ́ ọ̀rọ̀ tó lùwò sọ ó ti fẹ́ ń jọra wọn ṣùgbọ́n gọ́vnà Èkìtì ti bọ́ta o gọ́vnà Bíọ́dún tó alẹ́ bàbá mi àwọn ti yarí pé lórí eléyìí tó ṣẹlẹ̀ yìí àti ẹ̀ ń gbọ́ wípé wọ́n níjọ́ yẹn gan 29th of January 2024 wọ́n láwọn ọba yẹn nìkan kọ́ o wọ́n ní kí táwọn ọba yẹn tó ṣẹlẹ̀ nírọ̀lẹ́ wọ́n ní ọ̀sán wọ́n ti gbé odidi mọ́tò tí ẹ pé àwọn school children ló wà ń bẹ̀ wọ́n ní o kò ṣojú mi o ṣùgbọ́n yẹn ò bọ́ síta ṣé ọkọ mọtálíkà làwọn yẹn àwọn mọtálíkà làwọn tó ń jí gbé ìyẹn ò lè bọ́ síta wọ́n ní ìyẹn ò bọ́ síta lẹ́yìn tó gbá àwọn yẹn wọgbó ní ọ̀sán àwọn ọmọ yẹn ń sìn bó máa tà wọ́n dànù ni bó máa bá wọn sùn ni bó máa pa wọ́n ni who knows kábíyèsí ọba alára ọ̀fọlára you need to share your experience pẹ̀lú ìjọba àtàwọn ọba yín tó kù kí most yín tẹ́ ń tako lóye Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kẹ́tọrọ ìdáríjì ní ọwọ́ ẹlẹ́dàá Sunday Ìgbòho kẹ́ wá ṣe the needful do something before something will do you Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mò ń jẹ́ ẹ já wọ inú àgbà. àtúnkù ara fẹ́ra kó àwọn ọba wa nílẹ̀ Yorùbá tí wọ́n tún pa 29th of January 2024 ní ìròyìn ìbànújẹ́ tún gba orí ayélujára káàkiri Facebook gbé Twitter YouTube everywhere wọ́n ní tragedy in Yorùbá land o tragedy in Yorùbá land o wọ́n ti já àwọn ọba Yorùbá gbé wọ́n tún pa wọ́n o ẹnìkan ni mo rí pé correct ó ní another tragedy in Yorùbá land yes it's another tragedy in Yorùbá land ẹ̀yin tẹ́ ní tragedy in Yorùbá land mi blame ẹ̀yin náà o bóyá tó pé ẹ ti rí pé ó ti constant lẹ́ẹ̀ṣe lo another before we talk about all this ọba tí wọ́n ẹ̀ṣẹ̀ jí gbé yìí àwọn ọba tí wọ́n lọ ṣe meeting ni àwọn mẹ́ta ni wọ́n jáde Yàgbà area local government West local government wọ́n ti lọ ṣe meeting ní area Kogi state ṣe pé Kogi Èkìtì Ondo ó wọnú ara wọn ni mọ́ Kwara ni wọ́n ti pàdé àwọn ajínigbé tí wọ́n sọ 29th of January 2024 di ogun orele kò délé oroko kò dóko ó tó kó oroko dé oko oroko tó fún àwọn ọba yìí ọba alára ọba Ẹlẹ́mọ̀sún àwọn mẹ́ta ni wọ́n jáde lọ ṣùgbọ́n àdúgbò tá à ń sọ yìí tí wọ́n ní wọ́n ti jí wọn gbé yìí àwọn
Oòduà Liberation Movement wọ́n ní àdúgbò yẹn àwọn armed Fulani men wọ́n ní wọ́n ti sọ ibẹ̀ yẹn di orísun tàbí ká ní àdúgbò tí wọ́n jogún lọ́wọ́ àwọn baba ńlá pọ̀nrí mọ́pọ̀pọ̀ baba ńlá baba wọn tàbí ká ní ilẹ̀ tí èèyàn jogún lọ́wọ́ ìyá ńlá ìyá ẹ̀ tí ò dẹ̀ sí ẹ̀dá kan tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Wọ́n ní OLM Oòduà Liberation Movement said the armed Fulani men have for long occupied the forest between Ondo, Ekiti, Kwara and Kogi. Ibẹ̀ yẹn dàbí ilé tàbí ká sọ wípé orísun wọn ni. Wọ́n níbẹ̀ ni wọ́n ń gbé. Ibẹ̀ ni wọ́n ti ń dá bí ẹdun tí wọ́n ti ń rọ̀ bí òwe. Kó tó wá di wípé àwọn ọba mẹ́ta yìí wọ́n jáde lọ. Wọ́n lọ ṣe meeting, ìpàdé ni wọ́n lọ ṣe, wọ́n ń bọ̀. Ẹ jẹ́ lọ sí memory lane. Ẹ wo ọba tẹ́ wò lẹ́gbẹ̀ẹ́ mi, ṣé ẹ ṣì rántí ọba yìí? Ọba Olúfọ̀ of Ifọ̀n nìyẹn. Ìpakúpa ni wọ́n pa ọba yìí. Ara àwọn ọba ilẹ̀ Yorùbá, ọba Ondo State ni. Wọ́n pa ọba yìí ní ìpakúpa. Èmi tiẹ̀ ní ṣọba ò ní ègbé ni, àbí ọba ò lè dọ́fẹ́, àbí àwọn kan tá wò nínú movie yẹn, ṣé movie lásán ni ṣá? Àbí torí ẹ̀ ni wọ́n ṣe kó history kó nínú school tí a ò lè mọ ọ̀tún yàtọ̀ sósì bóyá lóòótọ́ ni àwọn bàbá wa ní ọ̀fẹ́. Àwọn ọba kan a dẹ̀ ní oríkì. Yorùbá nìkan ni the only person tó ní oríkì ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa ego ọmọ aládé yẹn máa ń wà lára wọn. Wọ́n kira wọn títí wọ́n ní àwa lọmọ ọlọ́sọmọdì gbàgbọ́n lọ́wọ́ ọmọ ojo. Àwọn bàbá wa kan tún bọ́ta wọ́n ní àwa ni ọmọ ọlọ́sọmọdì gba ìbọn lọ́wọ́ ọmọ akin. Àwọn táwọn bàbá wa ń lò nígbà yẹn tí wọ́n fi ń gba ìbọn lọ́wọ́ ọmọ ojo, gba ìbọn lọ́wọ́ ọmọ akin tí ò nídìí kan wọlé lọ mú nǹkan. Àwọn bàbá wa kan máa ní táwọn bá ń bá ìyàwó àwọn sùn lọ́wọ́ tí ọ̀tá bá dé àwọn aṣọ pé ó káàbọ̀ ni. Ẹ dákun àwọn kinní yẹn bo ló wà, àmọ́ kò jọ wá lójú fáwọn ọba yìí. Àti ẹ dúpẹ́ pé àwọn ọba wa yìí kọ́ ni àwọn DSS lọ bá nílé ní January 1st. If not, rẹ́rẹ́ ò bá rún. Àwọn DSS bá kàn fún àwọn ọba wa kaskọ́ọ̀sì ni. Lẹ́yìn yẹn ẹ tún wọ ọba kejì. Ẹ wò wọ́n dáadáa. Ọba tẹ́ wò yẹn ọba adú ni wọ́n ń pè wọ́n. Ní Ìmẹ̀ṣọ́ wọ́n gbé ọba yìí. Ọba yìí lò ọjọ́ 6 ní àkàtà àwọn ajínigbé ọba Ísírẹ́lì. Ọjọ́ 6 ni ọba lò ní àkàtà àwọn ajínigbé. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n rìlíìsì ọba, wọ́n ní ọba san 20 mìlà 20 mítà kó tó fi ọba sílẹ̀. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Mo ń bi yín. Wọ́n ní àwọn ọba tó máa ti dé adé, wọ́n ní orí wọn gbọ́dọ̀ rí sánmọ̀ mọ́. Ṣé gbà tí wọ́n ń gbé ọba lọ yẹn, ṣé wọn ò ní fi ìgbà tí gbé adé kò lórí ọba? Àwọn ọmọ tó ti mu gọ́ọ̀mù. Àwọn ọmọ yìí wọ́n ti mu rọ́rọ̀. Àwọn ọmọ science student ni wọ́n ti pomi gọ́tà pọ̀. Ojú wọn ti dẹ́tì. Àwọn eléyìí ò dá ọba mọ́. Ìgbà tí wọ́n máa fi gbé adé kò lórí ọba. Ọba Ísírẹ́lì ló lè sọ fún wa ohun tójú wọn rí ní àkàtà àwọn ajínigbé ní àárín ọjọ́ 6 yẹn. Ọba máa fi ẹsẹ̀ lásán rìn láti inú igbó kan sínú igbó kan. Wọ́n á na ọba tí ọba ò bá rìn lẹ̀. Ọba á sunkún, á bẹ̀bẹ̀ fún oúnjẹ. Ikú Ìzà ti kú o. Kò sí èèyàn téèyàn lè jẹ. Èèyàn á sunkún, á bẹ̀bẹ̀ fún oúnjẹ. Wọ́n á na ọba. Ọba á dọ̀bálẹ̀. Ẹjìbọn tẹ̀ sọ fún wa wípé tí àwọn ọba bá ti di ọba wọn kò gbọdọ̀ dọ̀bálẹ̀ fẹ́ nìkan mọ́. Àmọ́ kò jọ wá lójú. A ti rí àwọn ọba tí wọ́n ń kúnlẹ̀ fún ẹni àfi àmì òróró yàn gẹ́gẹ́ bí wọ́n ṣe pè wọ́n o. Pẹ̀lú adé lórí, ọba dẹ̀ kúnlẹ̀ níta gbangba. Ó ṣókí o. Ó dàbí pé àwọn ọba tiwa ẹni àfi àdí àgbọn yàn ni wọ́n ò fàmì òróró yàn wọ́n.
àdí àgbọn náà fi yàn wọ́n àbí ká sọ pé àdí ẹ̀yàn tàbí epo ni wọ́n fi yàn àwọn ọba wa tàbí èpùrọ́. If not, ọba máa kúnlẹ̀ níwájú èèyàn. And olórí ìjọ yẹn ò lè sọ pé kábíyèsí ẹ dìde ńlẹ̀ àsí ní Ísírẹ́lì. Èmi ò rò bóyá Queen of England lè kúnlẹ̀ níwájú anybody. Ìyá pé ẹ jẹ́ obìnrin yẹn queen ni kò tẹ̀ kí n ṣe king. Mi ò rò bóyá lè kúnlẹ̀ níwájú anybody tó fi jáde láyé. Tẹ́ bá dẹ̀ ti gbọ́ rí nínú ìtàn bá mi kọ sínú comment section pé a ti rí queen náà o gbà tó kúnlẹ̀ níwájú èèyàn kan. Olúwo ti sọ̀rọ̀ ti fìtì. Ká tó bọ́ sí ọ̀dọ̀ Olúwo, ẹ ká ṣọ́ àwọn ọba yẹn fún yín. Ọba Onímọ̀jọ of Ìmọ̀jọ Ọ̀yẹ́ local government area. Orúkọ tí wọ́n Ọba Ọlátúndé Olúṣọlá, wọ́n pa ọba o. Àwọn ti pa ọba. Ṣé wọ́n sọ pé ọba yìí wàjà ni àbí wọ́n pa ọba àbí ọba kú? Nǹkan ṣe wá ńlẹ̀ Yorùbá. Àbí ká ní mẹ́wàá ṣe wá. Bóyá ká sọ pé 100 ṣe wá. Ọba Babátúndé Ògúnṣakin Ẹlẹ́sùn of Ẹ̀sùn Èkìtì Ìkọ̀lé local government area. Àwọn lẹ̀ ń wò yẹn. Ọba kẹta, Ọba Alára of Ará Èkìtì Ọba Adébáyọ̀ Fátọ́ba Ìkọ̀lé local government area. Wọ́n ní bàbá ajá pa o. Àwọn kan nígbà tí ilẹ̀ polówó tó yọ̀ bàbá náà gbọ́dọ̀ a fẹ́ gbé pa tálẹ̀ o. Kábíyèsí Ọba Alára Ìkọ̀lé tálẹ̀ o ṣe máa dira o ikú pa ọba yìí jíjà mi. Ọlọ́ba yìí ó nígbà tí àwọn ọmọ yèmí ó nígbà tí ilẹ̀ polówó tó yọ̀ tó bá ní ilé yá ilé kankan tá gbé. Ọba ṣe lóòótọ́ ni. Àwọn kan lọ́ba ya ni o. Ọlọ́ba yẹn ti sáré ní skúù rí. Ọlọ́ba ya ni bàbá. Ọlọ́ba sá burúkú eré. Àwọn kan lọ́ba dọ̀fẹ́ ni. Èmi ò sí ń bẹ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n sí nírú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àtẹ̀yìn olólùfẹ́ mi náà ní witness ìwé Ọlọ́run jẹ́ kí ìwé ẹ̀ kàn wá. Àwọn tó ti kàn Ọlọ́ba wa ṣàánú wọn. Because trauma yẹn ò lè kúrò lára. Ọba mẹ́ta ni wọ́n jọ lọ meeting. Yàgbà local government ní area Kogi state ni wọ́n jọ ń bọ̀. Ọba Alára of Ará yìí, either ó disappear ni, either ó sáré ni, either anyhow tó bá yẹ ṣe tó fi escape. Trauma yẹn ò ní kó lára ọba yẹn láéláé. A máa rántí nǹkan táwọn ṣe ní meeting nìyẹn. Àwọn kò ní meeting nìyẹn báwọn ṣe ń bọ̀. Wọ́n máa dọ̀wẹ́kẹ̀, wọ́n máa ṣàwàdà nínú mọ́tò. Tí wọ́n ń gbé bọ̀ àwọn ọjọ́ wà nínú mọ́tò ẹ̀yọ̀kan ni. Wọ́n máa ṣeré, wọ́n máa sọ pass, wọ́n máa sọ present, wọ́n tún máa plan fún future. Kó tó bá di Sunday ẹ jẹ́ pàdé bí báyìí o. Ibi tá lọ yìí o meeting ní báyìí ká lọ ṣe o. Ó nìkan ló padà wá rí ara ẹ̀. Báwo ni ọ̀rọ̀ àjọsọ Ọba Alára àti Ọba Ìmọ̀jọ pẹ̀lú Ọba Ẹ̀sùn, báwo ni àwọn ọ̀rọ̀ àjọsọ wọn tí wọ́n jọ sọ pamọ́, tí wọ́n jọ fìtì? That trauma will remain with that Ọba forever and ever. A máa ríǹgì lórí ẹ̀ báyìí, gbàgán títí láéláé. Ṣé ta wá ń sọ fẹ́yìn ọba wa yìí sí? Ṣé kò máa wá jájọ yín lójú báyìí? Ìtọ́ ní PhD lára àwọn ọba yìí wà ń bẹ̀ o, tẹ́ kàwé. Adé ń pariwo insecurity fún yín. Fúlàní dẹ̀ ń gba ìlú lọ́mọ yín lọ́wọ́. Ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan ṣe sí. Ara tí mo wá sọ fún yín nísìn, tí mo ti ń sọ fún yín tẹ́lẹ̀, tí màá tún máa sọ fún yín. Gọ́vnà tí wàá bọ̀ tà ń sìn, gọ́vnà Èkìtì state. Ohun tí Yorùbáwùyí ń sọ fún yín, ó ti di part and parcel yín ní Nàìjíríà. Nigeria believes in medicine after death. Téèyàn bá ń ṣàárẹ̀, Nigerians wọn ò ní tọ́jú ẹ̀, especially àwọn leaders wa. But téèyàn bá kú, wọ́n á ṣe party fún. Mo ti ń sọ̀rọ̀ yìí fún yín ti pẹ́ pé ẹ lọ kóńbọ̀ tún, ẹ kóńbọ̀ gbogbo tó wà lósì. Àwọn àdúgbò yẹn ẹ lè fi dá oko, ẹ lè fi ṣe factory. Ṣùgbọ́n irọ́ now. Governor wa bọ́ta
true agbẹnusọ wọn ni o. True agbẹnusọ wọn. Ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ pé agbẹnusọ governor sọ̀rọ̀, mo fẹ́ bi ọba Fatoba, ọba Alára of Ara Èkìtì. Bàbá, ẹyẹ ò sọ fẹ́ yẹ pé kò ń bọ̀ àbí. Kábíyèsí, no, ẹ jẹ́ ká mọ̀ o. Ṣé ẹyẹ ò sọ fẹ́ yẹ pé kò ń bọ̀? Sọ fún àwọn tó kù yẹn pé kò yẹ kán dira ni. Tó bá pé lóòótọ́ lẹ disappear o. Ẹ kẹsì fún àwọn tó kù yẹn pé kò yẹ kán dira. Ayé ti gbáyé dídira báyìí sìn. Àbí Nàìjíríà kọ́, bí ò bá dira ikú pa. Àwọn táwa mi bí ní nǹkan kan. Àwọn tó wà ní Nàìjíríà, a ní kán dira. Ebi ń pa wọ́n, tó ń bá rówó tó máa fi ṣògùn kan. Ògùn gbọ́, ó máa fi jẹun ni. Ẹ̀yin ọba. Sẹ́yìn náà ti dira. Àwọn Olúwo ti sọ fún wa. Ó ní many of ẹ̀yin ọba. Ó ní torí ẹ̀ lòun ṣe ń jẹ́ emir. Ó ní many of you guys. Ó lẹ́wọ̀ pé bí o. Èmi kọ́ ni mo sọ o. Emir Olúwo ló sọ. And he challenge you. Ó ní kẹ́ ẹ bọ́ ọ̀tá. Kẹ́ ẹ wá sọ níwájú òun. Yìí tó bá ṣe right tí wọ́n máa ń ṣe fún àwọn ọba. Ó ní fà kankan ò yan ọba nílẹ̀ Yorùbá. Ó ní àwọn afọbajẹ ni wọ́n yan ọba pẹ̀lú owó. Ṣó wá rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀? Ó jọ gàté kò jọ gàté. Ó fẹsẹ̀ méjèèjì lélẹ̀ gàté. Eégún àtiró wọlé. Èèyàn àtiró bóde. Ṣé àní máa wò pé eégún àtiró tó wọlé ni èèyàn àtiró tó bọ́ta? Àbí ọ̀rọ̀ tó Olúwo sọ wípé wọ̀ pé bí ṣe ráìtì ọba aládé súyà ní ọba pádì adé China, adé kinní kan lẹ́nu àbó òótọ́ ni. Kò tọ́ lẹ́nu tèmi o, torí kò tọ́ lẹ́nu ọmọ pé ìyá mi ẹ pàdí mọ́. Aya ni màmí ẹ jókòó dáadáa ni. Ṣùgbọ́n Olúwo sọ, even challenge you guys pé ẹ bọ́ tàkẹ́ wá sọ. Yìí tí ò bá jẹ́ wípé owó ló fi débẹ̀ tàbí olóṣèlú ló yàn síbẹ̀. Okay, fine. Tó bá pé system tó máa fi yan ọba nìyẹn, bó tiẹ̀ jẹ́ wípé wọ́n ní ẹni tí ọba ò bá tọ́ sí tó bá jẹ ọba ìlú ò ní tòrò. Ṣùgbọ́n ẹ ti modernize everything. Tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni. Ṣé ẹ̀sìn ńkọ́? Ṣé ọba máa ń lẹ́sìn ni? Ó surprise mi ni. Ọba máa ń ní ẹ̀sìn. Tẹ́ bá wá ní ẹ̀sìn. Ó yẹ kẹ́ ẹ ní òróró bulletproof nílé. Tàbí ọ̀ǹtù bulletproof. Ọ̀ǹtù egbé. Tàbí òróró ọ̀fẹ́. Ó yẹ kẹ́ lè ní. Láti fi disappear. It's just an advice o. Ẹ lè má fẹ́ lò nǹkan dúdú, èmi náà mọ̀. Àwọn nǹkan bàbá wa ti wá, ó ti wà satanic. Àwọn nǹkan bàbá ti wá, kò sí téèyàn máa lò mọ́. Ẹni kan káwọn pásítọ̀ ṣe òróró egbé fún yín. Ó yẹ kó mọ̀ ṣe òróró egbé fún yín. Torí tèmi náà bá rí òróró anointing oil egbé màá lò ó. Èmi ò dispute ẹ̀sìn kankan. Tí wọ́n dẹ̀ ní ọ̀ǹtù ọ̀fẹ́ màá lò ó. Ọ̀wọ́ ń kọ́ bolẹ̀ fi sí. Ṣé àwọn ọba wa ò máa dífá mọ́kọ́ tó jáde ńlé ni? Ọba kò dédé bọ́ sọ́nà. Ọlọ́run bá wa kẹ́ àwọn bàbá wa tí wọ́n ti lọ, tí wọ́n jagun Kírìjì. Ìbá yìí pé àwọn bàbá wa tí wọ́n jagun Kírìjì bí wọ́n ṣe jà lélẹ́yìn. Ṣé ẹ̀yin ọba wa yìí? Ṣé ẹ bá tí ń jẹ́ Yorùbá nílẹ̀ Yorùbá? Tó pé àwọn bàbá wa ṣe nílẹ̀ Yorùbá lélẹ́yìn. Ṣé ẹ̀yin adé bá anything? Well, ẹjọ́ yìí kan. Àwọn OLM, Oòduà Liberation Movement, tí wọ́n sọ wípé àwọn Fúlàní ti sọ bẹ̀rẹ̀ di ilé gbígbé. Ẹ bá wa pe àwọn náà kí wọ́n bọ́ta. Kán bá governors tí wọ́n sọ̀rọ̀. Kán pariwo fún president or government generally. Báwọn náà fẹ́ bọ́ta. Sunday Adéyẹmọ náà bọ́ta now. Káwọn náà bọ́ta now. They can do this. Àdìsá ọmọ Adéyẹmọ. Ìgbòho Òòṣà, we miss you. Thank God pé I miss ẹ fún kú. I miss ẹ fárùn. Ní miss ẹ fáṣèrè. O ò ní ṣàárẹ̀. Bàbá mi, we miss you. Ìgbòho, we miss you. Ọmọ aláàdì kúrò. Ìgbòho,
ìkan ṣe mí pẹ̀lẹ́ ìkan ṣe mí máa rọra ìkan nígbà tó mọ̀ gbòòrò kí ló wá gbòòrò fún mo lo Google Map ni ilé tá a mọ̀ gan Google Map la máa lò tọ́lá mọ̀ gbòòrò àwọn ọ̀ṣà ẹ bá mi kí ọmọ aládùúgbò kẹ bá mi kí gbòòrò ọ̀ṣà ẹ bá mi kádìsà we miss you my love yes Adisa is my love is your love is our love ọkọ gbogbo wa l'Adisa o bàbá gbogbo wa ni àwọn yada mi ò lè bínú lọ́wọ́ yìí wọn ò ní bínú because wọ́n ní Jésù lọ́kọ opó Jésù ti wà nìyẹn Ànábì ti wà nìyẹn Adisa òòṣà ti wà nìyẹn ó bọ́ta ó pariwo tó àbí Sunday ni yẹn pariwo tó ṣé Ìgbòho òòṣà ò pariwo ó kékékéké ó yan Buhari nìkan lọ pa mọ́lé wọ́n ní àtòrí ọjà níta ló ń jà lẹ́ńkùlé òun ọmọ aládìkú Ìgbòho òòṣà ó bọ́ta ó tún sọ̀rọ̀ àwọn bàbá wa kájẹ padà sẹ́nu wọn àǹkè kánsẹ́lọ̀ á ní kí ọba wá bá wọn ní kíní ẹni tí wọn ò bí bàbá ẹ̀dá yìí sọ pé sọ fẹ́ ṣòfò ni kánsẹ́lọ̀ máa pe ọba ilẹ̀ Yorùbá ẹ̀rọ Yorùbá báyìí wẹ́ẹ́ kàn sí wàhálà o ẹ lọ fọkàn balẹ̀ a máa ṣiṣẹ́ a ló sọ bẹ́ẹ̀ gọ́vnà Èkìtì state wọ́n ti bọ́ta àwọn kankan ni wọ́n bọ́ta o through SA wọn special adviser wọn Mr. Yinka Oyebode lórí media special adviser on media wọ́n ní kí ẹ̀yin aráàlú kẹ́ lọ fọkàn balẹ̀ wọ́n ní àwọn ti deploy àwọn security agencies lóríṣiríṣi lọ́tún lọ́sì including Àmọ̀tẹ́kùn wọ́n ní kankan kó wá wọgbọ́n nísìn igbó tí Yorùbáwùyí ní kẹ́ kóòmù tí ẹ wò pé ọmọ akálòlówó ló ń sọ̀rọ̀ yìí wẹ́ kò sí wàhálà gọ́vnà ti ní kan wọgbó nísìn wọ́n bẹ̀rẹ̀ sí ní kóòmù igbó kí ni mo sọ gọ́vnà ní kan bẹ̀rẹ̀ sí ní kóòmù igbó nísìn God bless Yorubawuyi. God bless all my fans. Wọ́n ní kàn bẹ̀rẹ̀ sí ní kò sí náà ní kàn bẹ̀rẹ̀ sí ní kọ́ǹpù igbó. Wọ́n ní kàn make sure pé gbogbo àwọn perpetrators gbogbo tó lọ́wọ́ nínú bí wọ́n ṣe pa àwọn ọba yẹn. Wọ́n ní kí wọ́n make sure pé wọ́n fish wọn out. I say you guys believe in medicine after death. Tó máa fish wọn out ṣó máa dá ẹ̀mí àwọn ọba yẹn padà mi ò ní kó má lọ wá wọn o mi ní kó má mú wọn o bẹ̀ mo fẹ́ bẹ̀ pé ṣó máa dá ẹ̀mí àwọn ọba yẹn padà Lagos State chairman tí wọ́n gbé níjọ̀wọ́ PDP chairman àti ẹ̀gbọ́n kankan nípa tiwọn wọ́n yẹ ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ǹpù nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní wá chairman kára àdúgbò bọ́ta wẹ́ gọ́vnà wa náà ti bọ́ ọ́n ti sọ̀rọ̀ gọ́vnà dáadáa gọ́vnà Bíọ́dún Oyèbánjí wọ́n ní kán bẹ̀rẹ̀ sí ní kún gbogbo ná gbogbo àdúgbò everywhere tó bá possible kankan wọnú ọ̀hún pálí ìṣáná yá wọ́n lè ráwọn ajínigbé yẹn ń bẹ̀ wọ́n ní kán bring wọn to book wọ́n lẹ́lẹ́ṣẹ̀ kan gbọ́dọ̀ lọ láì jìyà wọ́n gbọ́dọ̀ bring wọn to book Governor also appealed to the residents of both towns to maintain peace. Wọ́n ní ẹ lọ fọkàn balẹ̀, ẹ calm down. Ẹ má dá wàhálà lẹ̀. We are working. Àti ẹ gbọ́ wípé I don't know how far that is true. Wọ́n ní àwọn nìkan kan ni wọ́n ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí l'Èkìtì ńjọ́ yẹn o. Wọ́n lọ di school bus kan, wọ́n ní wọ́n gbé yẹn náà lọ ní that same place ní Èkìtì. Bí a tó pa àwọn ẹjọ́ mọ̀tálíkà láriwo tí yẹn ò ṣe gbà lọ wọ́n ní ó di school bus pé wọ́n gbé yẹn náà lọ lọ́jọ́ yẹn wọ́n ní wọ́n ti gbé yẹn kí táwọn ọba yẹn tó ṣẹlẹ̀ nírọ̀lẹ́ àwọn ọmọ tí wọ́n kó àwọn ọjọ́ ọ̀la ibo la mọ̀ tí wọ́n kó wọn lọ ṣọ́ fẹ́ lọ pa wọ́n ṣọ́ fẹ́ lọ tà wọ́n ṣọ́ fẹ́ lọ bá wọn sùn pé many of them they believe nínú ọmọ kan máa bá wọn bí ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta kan máa bá wọn sùn wọ́n láìkẹ́ gan according to nǹkan tí wọ́n sọ wọ́n láwọn yẹn ò tí ì bọ́ta ni o àìgbọ́ nípa ẹ̀ gọ́vnà wa ní ẹ fọkàn balẹ̀ gọ́vnà Abíọ́dún Oyèbánjí wọ́n ní ẹ maintain peace ẹ̀yin ọ̀dọ́ ẹ má dà lúrú o ẹ̀yin ọ̀dọ́ ẹ má fa wàhálà o ẹni tó pa àwọn ọba
a máa mú wọn jáde. Governor proceed. Wọ́n ní government àwọn. He said his government dedication to safeguarding life and properties and promise to provide technology oríṣiríṣi fún àwọn security agent. Governor bínú tán ni o. Governor Yari, Governor Biodun. Wọ́n ní àwọn máa provide anything providable. Technology o, kò technology o fún àwọn èèyàn, àwọn security agent, including Àmọ̀tẹ́kùn. Wọ́n là máa provide ẹ̀ pé ó yá ẹ̀wọ̀ gbó. Àwọn tí wọ́n jíyàn gbé, tí wọ́n jọba gbé, tí wọ́n pa ọba, ẹ lọ kó wọn jáde. Wọ́n ní kò sí táwọn ò ní ṣe. Kábíyèsí o. Ọba Alára. I wish pé kẹ́ pe àwọn ọba tó kù. It's just an advice. Tó yẹ pé ẹ pòórá náà ni ẹ disappear. Kó tó di pé ẹ disappear yẹn, wọ́n ní wọ́n kọ́kọ́ dá yín dúró pẹ̀lú ìbọn. Wọ́n wẹ́rẹ̀ sí ní dàbọn bolẹ̀. Ẹ ṣáà rí yẹn kó tó di pé ẹ disappear. Wọ́n yẹ pé ẹ sá náà ni kó tó di pé ẹ sá, ẹ ṣáà rí yẹn. Nígbà tí wọ́n pa ọba Ẹlẹ́sùn àti ọba Ìmọ̀jọ, mo believe pé ó máa ṣojú yín àbí kò ṣojú yín, because wọ́n ní they were planning to kidnap láti jí yín gbé wọ inú igbó lọ. Bóyá wá ń tàyà sọ pé ọba ni wá, ẹni sùúrù, ni wọ́n ṣe rọ́ ìbọn bọ àwọn méjèèjì kẹ́yìn tó pòórá àbí ẹ yá dànù ẹ sá lọ. Kábíyèsí ọba Alára ẹ má bínú sáà mi ò ní kẹ́ wá ẹ kí n kábíyèsí o. Ẹ bá wa sọ fún àwọn kábíyèsí ẹgbẹ́ yín ìrírí yín tẹ́ ẹ rí within that minute torí pé ṣọ́pọ̀ lè tọ́ wà ẹ̀yin ọba wa mi ò wẹ́ lágbára àti báwọn ajínigbé fà láàrin wọn náà pé ẹ máa yìnbọn ó yá ẹnì ṣọ́lẹ̀ mi ìṣúọ̀ tó bá tiẹ̀ wá lé àwa níta àwọn àbáta wọn sáwá bá dà. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí, I wish you could call a meeting pẹ̀lú àwọn ọba tó kù. Tell them your experience. Ẹ má exaggerate. Ẹjọ́ jókòó, ẹjọ́ ṣe meeting. Àròkò lẹ́yìn jẹ́. Ẹ ṣe ráyè escape yẹn. Àròkò sílé ni yín. Ẹjọ́ jókòó pẹ̀lú àwọn ọba tó kù, ẹ ṣe meeting. Ẹ ṣàlàyé ohun tójú yín rí. Ẹ ṣe máa lọ Àbújá lọ máa ṣe meeting pẹ̀lú àwọn olóṣèlú. Bóyá máa ń gbé owó wá fún yín lásìkò òdìbò pé kẹta àwọn aráàlú yín. Pé ìjọba ìyá ọba Kábíyèsí has spoken. Ẹni báyìí wọ́n ní ká dìbò fún. Ìjọ pera yín jọ. Ẹ wá pe àwọn olóṣèlú yẹn. Share your experience with them. Tell them nǹkan tí ojú yín rí. Ajá yín tó lọ sílé ẹkùn. Tó lọ tó bọ̀ láì fi ẹ̀jẹ̀ wẹ̀. Kán bá rí adé ewu kan kìpó ṣe. Ẹ sọ fún àwọn tó kù yín tẹ́ ẹ rí. Ẹ gbéra lọ sọ fún àwọn ìjọba ohun tí ẹ rí. Ẹ wá sọ ohun tí ẹ fẹ́. Ṣé mọ̀ pé pàtí kòkó pọmọ tálíkà gbogbo yín fọwọ́ lẹ́rán ni. Ẹ rò pé ẹran kọ́kàn ń dà lúrú lásán ni. Ó ti ń pọmọ lówó sí Yorùbáwùyí mo ti sọ fún yín. Wípé ìyà tó ń jẹ tálíkà lọ́wọ́ ń ṣe warm up ni. Tálíkà ò lè yó ìyà. Tí ẹ bá ń jẹ tálíkà lọ́wọ́ tó lówó ń yọ̀. Ìyà yẹn ó ń jẹ nǹkan lọ́wọ́ ni. Àbí kí nǹkan máa jẹ lọ́wọ́. Tí nǹkan yóò bá jẹ tán. Tí wọ́n eradicate kìíní insecurity nílẹ̀ Yorùbá. Àbí ilẹ̀ Yorùbá tẹ̀lé kọ́kọ́ kan èmi jù. Tí wọ́n bá eradicate insecurity nílẹ̀ Yorùbá. Tí insecurity bá padà jẹ ìyà débì kan. A padà wá jẹ ọba àti ìjòyè. God bless Malafia of his blessed memory. He said it and it's coming to pass. Ó ní ẹ̀yin ọba ládéládé, ó ní wọ́n á pa yín nípakúpa, wọ́n á gbé yín, wọ́n á na ọba. Ọba jẹ ìgbà tí ọba rìn nínú igbó, wọ́n á pa yín nífọ̀nà fòru.
is not coming to pass of his blessed memory. May his soul rest in perfect peace. Ẹ share experience yín pẹ̀lú àwọn government. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ bó ṣe ṣẹlẹ̀. Ẹ má fi bí péré o, ẹ má fi ré pé bí o, ẹ má fọ̀rọ̀ lò fọ́ọ̀mù o, ẹ ṣàlàyé fún wọn. Bí ìtọ̀ ṣe ṣẹ́, àbí ṣé ìtọ̀ oníṣẹ́ nìdí yín ni? Nígbà tẹ́kọ̀ wọ́n jìyà, pé kí mo kò bàrá ni mo yà, Olúwa rí ibi tó máa yà sí ni. Nígbà tẹ́kọ̀ wọ́n jìyà lẹ́ẹ̀kan náà. Ṣé ìtọ̀ ò ṣẹ́ nìdí yín pé will today be the last day? Ó tó di pé escape. Ọlọ́run mọ̀, Elédùmarè mọ̀ jẹ́ kẹ́ escape ni. Láti wá ṣàlàyé ohun tó ju yín rí. Ẹ má ṣe ní tó ju rí tẹ́nu ò lè sọ o. Ẹ sọ síta. Let the other obas learn from it. Wọ́n á lè mọ̀ wípé tó wà ńlẹ̀ kì í ṣe ọmọ tálíkà nìkan, kì í ṣe aráàlú nìkan náà máa jí gbé, máa jí anybody jí ebùgbé. Talk to the government on behalf of àwa ọmọ Yorùbá. Gbogbo yín kó wá di orin fún yín. I am not trying to make command. Ẹ̀yin ọba wa, mi try láti command yín, mo ń sọ fún yín, mo appeal pé kó di orin fún yín. Kẹ́ máa rán bàbá Tinubu létí pé ohun tí Sunday Adéyẹmọ Ìgbòho ń sọ ni. Ohun tí òòṣà ọmọ aládìkú ń sọ ni. Ọmọ Ìgbòho mọ̀ rẹ̀, ohun tó ń jà fún lélẹ̀. Ojú wa ti já. Kí gbogbo yín tẹ́ tako Sunday Ìgbòho ń gbà yẹn. Tọrọ dáríjì lọ́wọ́ Ẹlẹ́dàá Sunday Ìgbòho torí àní ní kẹ́ bọ́ta kẹ́ tọrọ dáríjì lọ́wọ́ ẹ̀. Èyí tó bá lè ṣe nu yín lè ṣe. Èyí tí ò bá lè ṣe kó bọ́ sí kọ́nà kó tọrọ dáríjì lọ́wọ́ Ẹlẹ́dàá Sunday Ìgbòho. Wá ní tọrọ dáríjì nìkan o, ẹ tún wá gbé ìgbésẹ̀. Kó má ṣe pé wọ́n tún máa gbé ọba mi tàbí wọ́n tún máa pa ọba mi. Tẹni tó dé láàrin, àmọ́ tẹni tó ń bọ̀. How do we go about this? Ta la máa retí wá fúnlẹ̀ Yorùbá? Ta la lè sọ fún? Do something before something will do you ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba wa, ẹ do something o, kí something tó do yín. Kí nǹkan tó ṣe yín pápápá ẹ ṣe nǹkan. Kí ilẹ̀ Yorùbá lè tùbà, kó lè túṣẹ, kó lè tòrò. Tó bá yẹ pé tí àwọn bàbá náà lè fẹ́ lò, ẹ yé pretend, ẹ gbọ́rọ̀ ẹ̀sìn sí tẹ́gbẹ̀gbẹ̀ kan, ẹ lò tàwọn bàbá wa. Bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ lò yẹn náà. Tó bá yẹ pé kí ni lẹ fẹ́ lò? Ìjọba, ẹ lò ìjọba náà. Ẹ yé gba màálù, ẹ yé jẹ màálù. Ẹ yé trade ẹ̀mí aráàlú tẹ́ ìjọba lé lórí fún màálù. Bí ìyá bá jọmọ tálíkà tó ń bọ̀ wá jọmọ olówó. Bí ìyá bá jọmọ ẹrú tó ń bọ̀ wá jọmọ ọba. You see, àtọ́sí ẹ ń pa ọba. Ọmọ ọba tó wà nílùú òyìnbó tó bá wá lé nǹkan tó mọ̀ pé mi ò safe. Àwọn ọmọ pé wọn ò safe. Àwọn ọmọ tálíkà wá ti di gíràn. Àìmọ̀ tálíkà tí wọ́n ti pa. Táwọn tó ní òtí ẹ̀ gba kámú ni. Má pọ̀ mọ́ olówó ariwo máa ta síta. Ẹ ṣe nǹkan kí nǹkan tó ṣe yín. In case you are seeing me for the first time, Yorubawuyi lórúkọ tèmi. Yorubawuyi ni mo ń jẹ́. I am the one and only Akalolu of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ ìjọmọ lọ. Yolóyè tí ò pé méjì. Abẹni ọmọ ò ṣe pààrọ̀. Ẹni tí ó pààrọ̀ Abẹni yóò dé wájú ìjọba. Ẹ̀yin bàbá wa, ẹ ṣe nǹkan kí nǹkan tó ṣe yín. Ẹ do something. Ẹ ṣe báyìí. God bless Sunday Igboho. God bless Yoruba nation. God bless Yoruba land. God bless Yorubawuyi and all Yorubawuyi fans. Pata. Ani Shubuda, Ani Shinu. If you have not subscribed to my YouTube channel, subscribe button lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ yín tẹ̀. Ẹ ti rago kan lẹ́gbẹ̀ẹ́ notification bell ni wọ́n ń pè òun. Ó yẹ tẹ̀ òun náà tí bá ti ń jáde. Ẹ máa rí mi wò bí wọn. Ẹ ṣé mo nífẹ̀ẹ́ yín.